kú déédéé wòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí la ti ń ṣe ara wa létí, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ò ní lùgbàdì ayé lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú wa tòní? Bó o bá ríbi tí wọ́n ti ń ṣàwẹ̀jẹ, ó rọra bá wọn ṣàwẹ̀jẹ. Bó o bá ríbi tí wọ́n ti ń ṣàwẹ̀mu, ó rọra bá wọn ṣàwẹ̀mu. Ìjáfara léwu ọ̀rẹ́ mi nítorí pé ẹyẹ ò ní sọ fẹ́yẹ pókò ń bọ̀. Mo rí orí ọ̀fẹ́ kan gbà lọ́wọ́ Ọlọ́run. Orí ọ̀fẹ́ náà ni pé Ọlọ́run mú mi rí àwọn ìrírí kan ṣáájú iṣẹ́ ìránṣẹ́ mi, ní èyí tó ran iṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ wò ó, ọ̀pọ̀ ènìyàn ló ń ṣe àwẹ̀jẹwẹ̀mu lónìí nítorí pé wọ́n ń dáwọ́ ìdùnnú fún ohun rere tó ṣẹlẹ̀ sí wọn. Ṣùgbọ́n àwọn kan bẹ láàrin àwa ènìyàn, àdàmọ̀dì èèyàn gbáà ni wọ́n. Kò sóhun tí wọn ò lè ṣe nítorí owó, nítorí ipò àti nítorí ẹ̀mí gígùn. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo ń ṣe akọ̀wé àgbà fún àwọn ẹgbẹ́ kan tí mo forúkọ bò láṣìírí. Lórí ipò náà ni wọ́n ti yàn mí lọ sí ìjọba ìbílẹ̀ kan. Ọ̀kan nínú àwọn olóyè ẹgbẹ́ yìí, ó jẹ́ ọ̀rẹ́ mi, òun ló gbà mí lálejò ní ìpàdé kọ̀la. Lọ́jọ́ gan-an tí mo débẹ̀, ọ̀rẹ́ mi yìí sọ fún mi kí n bá òun dé ibi ìsọmọlórúkọ kan tí mọ̀lẹ́bí òun ń ṣe. Nígbà tá a débẹ̀, àṣeyẹ olówó gbáà ni. A ò jókòó ní gbàgede níbi tí àwọn eléré wà. Ṣé ni ọ̀rẹ́ mi yìí ó mú lọ tààrà sí inú ilé mọ̀lẹ́bí rẹ̀ yìí láti lọ ṣàfihàn mi fún un. Ṣé ẹ mọ̀ pé akọ̀wé àgbà ẹgbẹ́ ni mí? Ẹ wò ó, ohun méjì kan wà tí mo ṣàkíyèsí lọ́jọ́ tá à ń wí yìí. Nígbà tí a dé sitting room nílé yìí, wọ́n ti kó gbogbo àwọn ṣíà kúrò nínú ilé. Àwọn àgbààgbà kan nínú aṣọ funfun wọ́n sì jókòó bíríkótó sí orí ẹní. Wọ́n sì ń sọ àwọn ọ̀rọ̀ tí mi ò mọ̀ dáadáa, ṣùgbọ́n dàbí ọ̀fọ̀ tí wọ́n ń pè nínú àwọn tíátà Yorùbá. Àgbà ẹgbẹ́ kan wọn kọjá lọ sínú ìyẹ̀wù. Èmi, ọ̀rẹ́ mi àti mọ̀lẹ́bí rẹ̀ sì jókòó tá à ń takùrọ̀sọ nínú yàrá. Lórí ìtakùrọ̀sọ wa gan, ó ní mo ti ṣàkíyèsí ohun kejì. Òun náà ni pé mo ṣàkíyèsí pé n ò rí ìyá ọlọ́mọ àtọmọ fún gbogbo wákàtí kan àbọ̀ tí mo fi wà nínú ìyẹ̀wù oníkòmọ̀. Mo fa ọ̀rẹ́ mi mọ́ra, mo sì sọ sí létí pé ibo ni ìyá ọlọ́mọ wà nítorí pé mo fẹ́ fún ìyá ọlọ́mọ lówó ọmọ. Ọ̀rẹ́ mi fèsì pé kí n má wọ́rì. Nítorí ohun méjì tó ṣókùnkùn sí mi yìí, mo tètè wí fún ọ̀rẹ́ mi pé kó jẹ́ ká máa lọ nítorí ká lè múra sílẹ̀ fún ìpàdé ọjọ́ kejì. Lójú ọ̀nà ni ọ̀rẹ́ mi yìí ti ṣàṣírí ńlá kan fún mi nínú èyí tí mo fẹ́ kó jàǹfààní ẹ̀. Ọ̀rẹ́ mi wí pé bí kánópì ṣe pọ̀ tó, bí oúnjẹ àti ọtí ṣe ya yẹ̀yẹ́ tó, bí ìlù àti ijó ṣe pọ̀ tó ní ọjọ́ tá à ń wí yìí, kò sí ìsọmọlórúkọ kankan tí wọ́n ń ṣe lọ́jọ́ náà. Bó ṣe yà ọ́ lẹ́nu náà ló ṣe yẹ̀mí náà lẹ́nu lọ́jọ́ tá à ń wí yìí. Ó wí fún mi pé mọ̀lẹ́bí òun fẹ́ gbé àpótí ipò kan lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí. Òun àti ẹnìkan ni wọ́n sì jọ ń du ipò náà. Ẹni tí wọ́n sì jọ ń du yìí, òun ni ìjọba àpapọ̀ fẹ́ jẹ́ kó débi ipò tá à ń wí yìí. Bí wọn ò bá sì yanjú onítọ̀hún, kò ní sí ààyè fún mọ̀lẹ́bí ọ̀rẹ́ mi láti dé irú ipò bẹ́ẹ̀. Ó wá tẹ̀síwájú pé gbogbo ọ̀nà láti yanjú ẹni náà ló já sí pàbó, nítorí pé kò sí ibi tí wọ́n dé tí wọn ò bá orí ọkùnrin yìí ń bẹ̀. Ó wí pé bàbá kan ló ṣàwárí agbára ọkùnrin náà pé bí wọ́n bá lè gbẹ́ ṣìgìdì tuntun tí wọ́n sì fi lé pọntí tí wọ́n fọ̀nà rúkà tí wọ́n tún ìkómọ rẹ̀ ṣe lóní rẹpẹtẹ, ọjọ́ ìkómọ náà ni wọ́n lù ní pọ́npọ́n lórí, nítorí pé àṣírí agbára onítọ̀hún ni pé ọjọ́ ìkómọ rẹ̀ nìkan ni ọjọ́ kan nínú ayé rẹ̀ tí wọ́n lè rí pa. Wò ó, lẹ́yìn ọ̀sẹ̀ kan nínú ọ́fíìsì mi, vendor mú pépà wá, mo sì ń wò níwájú pépà pé ọkùnrin tó ń bá mọ̀lẹ́bí ọ̀rẹ́ mi du ipò yìí ó kú lẹ́yìn àìsàn ráńpẹ́. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, omi tó ro ọ̀rọ̀ láyé fi ń hàn wá o. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ ń bẹ nísàlẹ̀ tí ò ṣe é fẹnu sọ. Ẹ gbọ́ ná, kí ni ẹ̀yin lérò pé yóò jẹ́ àtúbọ̀tán àwọn tó ń wẹ̀ jẹ tó ń wẹ̀ mu nílé bàbá apààyàn? Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Bó o bá ríbi tí wọ́n ti ń ṣàwẹ̀jẹ, ó rọra bá wọn ṣàwẹ̀jẹ. Bó o bá ríbi tí wọ́n ti ń ṣàwẹ̀mu, ó rọra bá wọn ṣàwẹ̀mu. Ìjáfara léwu ọ̀rẹ́ mi nítorí pé ẹyẹ ò ní sọ fẹ́yẹ pókò ń bọ̀. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng.
Ohùn Àánú tẹ̀síwájú. ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tí mò ń sọ̀rọ̀ yìí kí n tó kọ̀wé fipò náà sílẹ̀. ọkùnrin kan jẹ́ ọmọ ẹgbẹ́ wa ní ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo. ọkùnrin tí mò ń sọ yìí ó ṣàìsàn débi pé kò sẹ́ni tí ò sọ ìrètí nù. nígbà tí ìrètí gbogbo wa ti pín, àwọn ẹbí ọkùnrin yìí wọ́n gbé lọ sí ìlú wọn. nígbà tó máa di ìparí oṣù méjì ó padà dé. gbogbo wa sì ń bá a yọ̀ pé arákùnrin yìí ó fẹsẹ̀ ara rẹ̀ rìn wá sí ibi iṣẹ́ rẹ̀. mo rántí ọjọ́ yìí dáadáa pé ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wa fún akitiyan ẹgbẹ́ àti ẹnì kọ̀ọ̀kan. bí ó tilẹ̀ jẹ́ pé ó ti rù kọjá bìkíáfù, ó kéde patí fún gbogbo wa pé òun fẹ́ ṣàjọyọ̀ nítorí pé Ọlọ́run náà là á já. ní ọjọ́ tó dá, èmi náà gbéra gẹ́gẹ́ bí akọ̀wé àgbà. àwọn olóyè bíi 3 mìíràn wọ́n sì tẹ̀lé mi. ṣùgbọ́n kù díẹ̀ ká délé onípatí, mo ṣàkíyèsí pé àwọn ọ̀gọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ wa kan wọ́n ti ń darí padà, tí àwọn kan nínú wọn tí wọ́n sì ń fìgbálẹ̀ ta yín bọ̀. mo béèrè lọ́wọ́ wọn bóyá kò sí patí mọ́, ṣùgbọ́n ọ̀kan nínú wọn fèsì ó dá mi lóhùn pé iwájú ìta ni àwọn jókòó sí o, tí wọ́n sì ń wọlé sí pálọ̀ onínáwó ní mẹ́jọ nítorí ààyè. nígbà táwọn bá sì ti jẹun tán, wọ́n á kí wọn pé wọ́n ṣeun ó dàbọ̀. ẹ wò ó, ojú ọ̀nà ni mo ti padà lọ́jọ́ tá à ń wí yìí, nítorí pé ohun tárákùnrin yìí kéde pé òun fẹ́ ṣe ó yàtọ̀ pátápátá sí ohun tí mò ń fetí gbọ́ lọ́jọ́ tá à ń wí yìí. kò tọ́sẹ̀ méjì sí pátí àbàmì yìí o. bí ìgbà tí wọ́n ń fọwọ́ rí gíláàsì làwọn ọmọ ẹgbẹ́ wa ṣe ń rékú. àwọn tó sì bá ìṣẹ̀lẹ̀ yìí lọ wọ́n tó 6 tí wọ́n kú léraléra. ẹ wò ó, àti kìrìsìtẹ́nì ọmọ ẹgbẹ́ àti mùsùlùmí ọmọ ẹgbẹ́, orí òkè ni gbogbo wa sá lọ fàdúà nítorí pé àwa kan mọ ibi tógun ti wá. mo rántí girama kan ní àdúgbò kan tí mo gbé nílùú Èkó. ó fi lé pọntí ó sì fọ̀nà rúkà. ó dá rẹpẹtẹ patí sílẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. ǹjẹ́ kí ni màmá yìí ń ṣe? ó ní ìsọmọlórúkọ ọmọ òun tí wọ́n bí nílùú Amẹ́ríkà ni wọ́n ń ṣe. àwọn ènìyàn jẹ, àwọn ènìyàn mu. ṣùgbọ́n ó tún ọdún kan kí àwọn èèyàn àdúgbò tó mọ̀ pé ìyá girama yìí kò lọ́mọ kankan l'Ábùjá ká tó máa sọ Amẹ́ríkà. Ọlọ́run nìkan ló sì mọ tó fi àwẹ̀ jẹ àtàwẹ̀mú rẹ̀ ṣe. bọ̀dá, ọ̀pọ̀lọpọ̀ sàárà láyé fi kóràwọ̀ àwọn míì jẹ. sìstá, àìmọye oúnjẹ emergency làwọn kọ̀rọ̀nsí ẹ̀dá kan fi dágbádá ẹlòmíì sínà. mọ́mì, ǹjẹ́ mọ̀ pé àwọn àwẹ̀ jẹ àwọn àwẹ̀mú kan wà tó yẹ káwọn èèyàn fura sí, ṣùgbọ́n wọn ò náà nítorí ikùn wọn. dádì, ǹjẹ́ mọ̀ pé kò sóhun téèyàn ò lè ṣe sí èèyàn ẹgbẹ́ ẹ̀ nítorí ohun tó bá ń wá. oúnjẹ fún inú, inú fún oúnjẹ, pọ̀pọ̀ ṣìnṣìn pọ̀pọ̀, aṣọ ẹbí, gèlè àǹkó. àwọn wọ̀nyí dá lọ́pọ̀lọpọ̀ fún ìdàgbàsókè ara wa. ṣùgbọ́n bá a ṣe ń ṣe é, ẹ jẹ́ á máa fura o. kẹ̀sì jẹ́ á máa rántí pé bó o bá rí ibi tí wọ́n ti ń ṣàwẹ̀ jẹ, o ò rọra bá wọn ṣàwẹ̀ jẹ. bó o bá rí ibi tí wọ́n ti ń ṣàwẹ̀ mu, o ò rọra bá wọn ṣàwẹ̀ mu. ìjáfara léwu ọ̀rẹ́ mi, nítorí pé ẹyẹ ò ní sọ fẹ́yẹ pé òkú ń bọ̀. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí. mo gbàdúrà pé kí Ọlọ́run kó fún ọ ní ẹ̀mí ìkíyèsára, kó má bàa kó sọ́wọ́ àwọn tó ń gba mùdùbúdù ayé ènìyàn pẹ̀lú abọ́ ìrẹsì kan. báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.